àmọ́ súnmọ́ káfà inú ọmọ bá fídíò mi pàdé àfà yìí náà àwọn tó kẹ́kọ̀ọ́ Lazari ni àwọn tí ò ní jẹun wéṣẹ̀ energy mi lórí wọn ni pé nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ nílé tó ti kú tí wọ́n lọ Lazari lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́dún mẹ́rin àbí mélòó kan tí wọ́n fi wálé ọ̀nà káwọn náà wọ́n gbà gbọ́ àyà tí bàbá yìí ń tùì tí wọ́n fi ń twist ẹ̀ mo ní nígbà tó pé nígbà tẹ́ parí àlámọ̀rí ayé yín ọ̀dọ̀ àwọn RMQK lẹ́ lọ parí ẹ̀ sí èyí tí ọ̀rọ̀ ayé gan dàrú mọ́ lọ́wọ́ bóun ní àyà Kùránì sí ní dàrú mọ́ yín lọ èsì ọ̀rọ̀ tí. ọlọ́ni ẹ bá wọn jà ẹ jà wọn lógun wọ́n kò zúrùhùn kẹ́mú wọn lẹ́rú wọ́n zúrùhùn kẹ́tìlẹ̀kùn máa wọn málé ẹ séde máa wọn ẹni wọn gbọ́dọ̀ lọ́jà wọn gbọ́dọ̀ lókun wọn gbọ́dọ̀ lọ́jà ẹ tilẹ̀kùn máa wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ níta ẹ séde máa wọn. àwa mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣe kèfèrí mọ́lé kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ̀ àti ṣe wọn mọ́lé. ẹ yà múra sí ọlọ́run bá yanjú ẹ. wọ́n kí wudu lahum kullu mursadin ní tọ́ba ti bá wọn ẹ̀fìdí wọn gúnlẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀ bá ní mo bá kan fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ̀dì wọn bẹ̀ ẹ̀ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ ntọ́nà sọ náà kọ́ ni. mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé ntọ́ yẹ kẹ́sẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ẹ bẹ́ẹ̀ yìí o ntọ́ yẹ kẹ́sẹ̀ fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yìí o ẹ̀ tọ́ yẹ kẹ́ àrẹ́sì ẹ̀ tẹ́ ẹ̀ bá àrẹ́sì ẹ̀ òun àrẹ́sì yìí. yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ̀ olè òmùí ẹ̀ tí ẹ̀ fi tí wọ́n pe olè tó lè tó ń pe olè lólè tó ń pe oníkan lólè oníkan ní òmù owó lọ́ra wọn kìfìrí násàrò kan làkàfún yìí tẹ́fù mọ̀ pé ogun kájagun ó ń bẹ́ẹ̀ lẹ́nu Islam. káfà inú ọmọ bá fídíò mi pàdé àfà yìí náà àwọn tó kẹ́kọ̀ọ́ Lazari ni àwọn tí ò ní jẹun wéṣẹ̀ energy mi lórí wọn ni pé nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ nílé tó ti kú tí wọ́n lọ Lazari lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́dún mẹ́rin àbí mélòó kan tí wọ́n fi wálé ọ̀nà káwọn náà wọ́n gbà gbọ́ àyà tí bàbá yìí ń tùì tí wọ́n fi ń twist ẹ̀ mo ní nígbà tó pé nígbà tẹ́ parí àlámọ̀rí ayé yín ọ̀dọ̀ àwọn RMQK lẹ́ lọ parí ẹ̀ sí èyí tí ọ̀rọ̀ ayé gan dàrú mọ́ lọ́wọ́ bóun ní àyà Kùránì sí ní dàrú mọ́ yín lọ èsì ọ̀rọ̀ tí wọ́n nu. tíra mẹ́ta tó yẹ pé àbáwò túmọ̀ àyà tí bàbá yìí ń tú bí alákọ̀ọ́kọ́ Suratu Tawbah bàbá yìí ń tú Suratu Tawbah yìí sì ní tíra alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ kankan ní àwọn pèlè Taysirul Karim Rahman fi tafsiri Kalamil Mannan bàbá àgbà olókọ́ Abdurrahman ibn Nasir As-Sa'di wọ́n kú ní 1372 hijira bàbá ṣiṣọ́ ni yóò ti máa lọ bí 70 something years so nínú àwọn mufassiruna tí wọ́n jẹ́ al-mu'asirina ni wọ́n tún wọ́n sí àwọn tafsiri tí wọ́n súnmọ́ táìmù ti wáyé ni wọ́n tún bàbá yìí sí bàbá wọn sọ̀rọ̀ wọ́n ní sẹ́yìn Suratu Tawbah yìí wọ́n ní wàhíyà madaniyatun nínú àwọn súra tó sọ̀kalẹ̀ ní Madina a sì gbọ́dọ̀ gbọ́ kíní kan yé àwọn ọdún fífi program alẹ́ dáadáa ìbá kó tíra usulu tafsiri jáde kásàlà yà àwọn kankan bẹ̀ àmọ́ àlàkúlé ní kàsàlẹ̀ yọ àwọn kẹ́kọ̀ọ́ kan tó dá sọ̀rọ̀ ìṣá gbogbo abáṣe wọlé mú kí ẹ̀rọ kan tó lọ lọ́hùn mọ̀ ń kájú torí pé ìfẹ́ ìṣá ìdí ìsinmi 820 àbí 30 àbí nǹkan àwọn nǹkan ayé yìí Madina ni àwọn yàtọ̀ ìsọ̀kalẹ̀ ní Madina gbàtà nẹ́bí kúrò ní Mẹ́kà lọ sí Madina kìí ṣe kọ́ bẹ́ẹ̀ ní dé o tẹ́ bá fẹ́ tú àwọn Kùránì ẹ tú ní jìdòjìdò bàbá tí ń tú Kùránì nísìn wọ́n lọ gébi tí wọ́n sọ yìí ni ọlá pé mi ò rí fún fídíò báyìí ìbámu bí tẹ́ ti bẹ̀rẹ̀ tó wáyé pé bí nìkan náà wọ́n kà sọ ayé kan ló ti sáwájú àwọn ọ̀rọ̀ kan ló ti ń bọ̀ láti Suratul Anfal ó tó débi ànábì òkú ní Mẹ́kà lọ́wọ́ eré òkú ní Mẹ́kà lọ́wọ́ ẹ̀rin wọ́n gbógun tàdé Muhammad wọ́n dààmú ànábì so kéde fẹ́ dààmú ànábì nìkan wọ́n fìtínà rẹ̀ débi pé wọ́n lè jáde kúrò ní kéde fún ànábì lówù kó jáde kúrò nílùú bàbá rẹ̀ wọ́n lè ànábì jáde kúrò nínú ànábì wá dé Madina wọ́n tẹ́wọ́ gbà lóòótọ́ àwọn kèfèrí yìí náà wọ́n fànábì ilẹ̀ lọ́rùn wọ́n tún lọ kógun jà nábì ń bẹ́ èlò wá bí ayà ìtọ́lọ̀ wá ní bara'atun minallahi wa rasulihi ila alladhina ahadtum minal mushrikin ẹ̀ríkà ayà lọ́wọ́ ní sọ bá nábì pé àwọn ọlọ́run bọ́bá bọ́sẹ̀ o àtòjíṣẹ́ wa kó lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ èyí tà nábì ti sàdé jọ ládé láàrin ara wọn tẹ́lẹ̀ pé ẹ máa gbé nínú ìlú wa torí pé Madina ayé ẹbọ ráyè gbilẹ̀ ń bẹ̀ ara Mẹ́kà ń kógun wá bá wọn ń bẹ̀ ni àtàwọn ìlú mi gbàjọ́ àwọn sọ̀rọ̀ ọwọ́ ayàjọ́ àwọn akàgẹ́gẹ́ ọlọ́ni fàyídà tàbá lọ sọ́tù tọ́bá ayẹlẹ́ ìkarùn-ún ọkàlùkù náà lè lọ tẹ́sí tó bá ti wò àmọ́ tíra ìmí gbé wá tíra ẹlẹ́kejì tí mo gbé wá òun ni tíra ìkànnà àfáàzí àríta ń pè ní al-Mushaf al-Muyassar orin afáwà àgbà olókọ́ Sheikh Abdul Jalil Isa tí wọ́n jẹ́ Sheikh Kulliyatay Usul ad-Din wal Lughati al-Arabiyyati bil Azhar sabiqan wọ́n ni wọ́n sì jẹ́ ọdún Majma' al-Buhuth al-Islamiyyati bil Azhar gbàjọ́ àwọn sọ̀rọ̀ ní sọ́tù tọ́bà yìí wọ́n ni súra yìí summiyat bidhalika lima fi aya wa ma ba'daha ومن أسمائها براءة لابتدائها بها وسميت الفاضحة لأنها كشفت ستر المنافقين بما لم يوجد في غيرها وأن سورة أتوا أسيري àwọn munafiki ẹ̀sìn sura yìí tó àṣírí wọn pọ̀ ní tó pé ní ẹ̀tún ní láṣírí wọn tó bá mọ́ nínú sura mi wọ́n ní fala zala subhanahu yaqul ọlọ́run òye gbogbo tí ń sọ báyìí pé wa minhum pé ìtún bẹnu wọn títí tó fi bọ́rọ̀ débi pé àwọn munafiki iṣẹ́ àgbákò ni wọn so nígbà tó wá débi àyà tí bàbá tí mo play video wọn yẹn àyà tí wọ́n tú yẹn so ẹ̀sẹ̀ àti bàbá yẹn àwọn ojú àyà yẹn pé ká máa apply rẹ̀ ní Nàìjíríà ń bì àwọn tú ní tu pé lábí sọ fún àwọn ẹlẹ́bọ tí mùsùlùmí bá ń ka sí bẹ́ẹ̀ náà Al-Qur'an ń ṣàlàyé rẹ̀ fún àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wípé àwọn nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí
in bẹ́ẹ̀ al-Qur'ani qisasun àwọn ẹ̀tàn tó ti ṣẹlẹ̀ nítorí káwọn ọmọ ìbúra ọlọ́run ní laqad kana fi qisasihim ìbúra nínú àwọn ẹ̀tàn tá a ti ń bẹ́ẹ̀ al-Qur'ani tá a sọ kalẹ̀ nípa àwọn ànábì tó ṣáájú àtàwọn ìjọ kan tó ṣáájú àríwòye ń bẹ́ẹ̀ ló jẹ́ pé ní dasturu ní Qur'an ìwé òfin ni ṣe pé tí ọlọ́run bá kẹ́ mùsùlùmí tó bá lè máa tẹ̀lé tí ń bẹ́ẹ̀ yóò sọ oríire láyé yóò sì lálkìyàmá abẹ́lẹ́ ọkọ̀ jẹ́ ọkọ̀ sí nọ́rùn fáwọn náà ọlọ́run ní fa idha insalaqa al-ashhurul hurum inú tí mo ní mo gbọ́ lẹ́nu ọmọ RMQK yẹn ó kẹ́kọ̀ọ́ láti àríó ìwọ̀n tó fa idha insalaqa al-ashhurul hurum so wọ́n fẹ́ fi máa bí bàbá wọn yẹ́n sì máa tako Kùránì tí wọ́n máa tú sí ẹ̀ sí kankan mẹ́tọ̀dù ẹ̀rọ náà fẹ́ lò ìgbà ló mú fẹ́ sọ lórí ọ̀rọ̀ insalaqa òun tún sí pé nígbà tí àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin káàpẹ́ ní al-ashhurul hurum yìí tí wọ́n máa ń wọ́ tẹ̀léra wọn ó wá sọ yí pé ní ọ̀rọ̀ ká Nábì sọ́nù hadith pé thalathun mutawaliyatun inú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ wípé ní al-ashhurul hurum ni káwọn mùsùlùmí ọ̀gbọ̀nà jagun bẹ̀ dulqaada dulhijja àti muharram rọ́jàbù ní tọ́ dádúbà Nábì ti sọ́nù ó sì fẹsẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà ó ní àwọn ògbà bẹ̀ wọlé pé sọ́fàrù wà mẹ́ ó ní dulqaada àti dulhijja àti muharram àti sọ́fàrù oníṣùgbọ́n àwọn àgbà sọ pé rọ́jàbù mẹ́lá oníṣùgbọ́n tàbá lọ́wọ́ àyà pé fa idha insalaqa al-ashhurul hurum a rí pé insalaqa ń bẹ̀yẹn àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn tẹ̀lera wọn lọ bẹ́ẹ̀ kọ́ sí ni o so ìtàn pé ní insalaqa ó ní bí kéèyàn ó gbé ẹran lẹ̀ báyìí kéèyàn wá yọ awọ kúrò ní ara egun ẹran àbẹ́yàn gbé ẹran lẹ̀ tó ní irun ká bọ́ irun kúrò ní ara Ọlọ́run ní fa idha insalaqa al-ashhuru Kùránì là ń káyọ̀ ní o Kùránì rẹ̀ o Ọlọ́run ní fa idha insalaqa al-ashhurul hurum tó bá ti di pé ní àwọn oṣù tó jẹ́ oṣù èèwọ̀ oṣù àtọ́lọ́wọ́ bàríkẹ́ ọlábọ̀wọ̀ rẹ̀ tó ní ẹmọ́jà ń bẹ̀ tó bá ti di pé àwọn oṣù yẹn ẹ ti bọ́ra kúrò ní oṣù yìí àbí oṣù yìí ti bọ́ yín lẹ̀ kúrò ní ara rẹ̀ túmọ̀ ní pé tó sùn àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ bá ti lè ríra yín yọ kúrò ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí tó lọ́wọ́ abẹ́ kọ́ àwọn anábì Ọlọ́run bẹ̀ ó ní faqtulul mushrikin àwọn ẹlẹ́bọ tẹ́ rò pé wọ́n penetrate wà rí yín tẹ́ fi jọ ní ahadu láàrin ara yín pé a máa gbélu yín ní Madina ẹ̀yà gbà yín láyé kẹ́ máa gbélu wa al-mu'ahidina adé ẹ̀gbọ́n ìdájọ́ al-mu'ahidina tọ́lọ́ ń lò ń bí ni ìdájọ́ tọ̀tọ̀ ni àwọn tí ń gbélu lúnú àwọn kèfèrí tí wọ́n sì dáyín láàmú ìsìláàmù ní ẹ̀dà wọn láàmú àwọn tí ń gbélu yínú àwọn kèfèrí tẹ́ẹ̀jọ ní àdéhùn bẹ́ẹ̀ yọmọ ìgbénu ìlú ìsìláàmù sàlàyé gbogbo náà Kùránì ẹ̀ sàlàyé ẹ̀fàdùmà ok ṣé táwọn afábá ti wá ka áyà níbi Kùránì irú àwọn nǹkan báyìí àwọn àtòrí pa àwọn ilẹ̀ Yorùbá sáwọn habẹ̀ kú mbẹ̀ àní habẹ̀ kú mbẹ̀ á sàlàyé àmọ́ á tú láti lẹ̀ kí lọ́lọ́ ń gbà lérò tó fi sọ bẹ́ẹ̀ ta ní sì ń bá wí kí sì ní ẹ̀kọ́ al-ibaru wal-'idhat àríwò yìí àti wà tọ́lọ́ fẹ́ já mú jáde mbẹ̀ so tá bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bí ká máa sọ̀rọ̀ Nàìjíríà gan ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ tí ọmọ yìí wá ń bẹ̀ náà ni pé ká lọ pé ilẹ̀ Yorùbá to be precise kìí ṣe bìkan tẹ́nìkan lè kílèmù pé àwọn làwọn tẹ̀bẹ̀ dò ilẹ̀ Yorùbá àgbáríjọ ọwọ́ ìlàfíngbẹ̀rù lórí ni wọ́n pè nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ń kílèmù bẹ́ẹ̀ mùsùlùmí ó kílèmù bẹ́ẹ̀ àwọn méjì tó pilẹ̀ nílẹ̀ Yorùbá náà nù àwọn kẹta tí wọ́n láwọn kílèmù àwọn alùkìtàbí àwọn Nasara àwọn dé ọdún táwọn dé ọdún ìdẹ̀ndẹ̀lẹ̀ ńlẹ̀ bí làwọn ṣẹ̀ṣẹ̀ dé alaikum salaam gbogbo yín mú kí ẹ̀dá mo fẹ́ gé táìmù yẹn Ọlọ́run ní fa idha insalaqa al-ashhurul hurum suratu Tawbah ni o ayẹlẹ́ karùn-ún in ló di bàbá yẹn tú tó gba àwọn ẹlẹ́bọn gbé káàkiri pẹ́sẹ̀ tírí wọ́n ní wọ́n máa pa wá ní o wọ́n ní wọ́n máa ṣe wà mẹ́lẹ́ Ọlọ́run níbẹ̀ kọ́ o idha insalaqa al-ashhurul hurum faqtulul mushrikina haythu wajadtumuhum tẹ́ bá ti kúrò nínú àwọn oṣù tá a ní ẹ má jagun bẹ̀ yẹn tẹ́ oṣù yẹn bá ti kúrò rárá yín tán tẹ́ ti wá wà nínú àwọn oṣù mi faqtulul mushrikina àwọn tí wọ́n ti ń lérí ìjà sí yín tẹ́lẹ̀ nínú àwọn ẹlẹ́bọ yìí ẹ bá wọn jà kí ló fà ní pé àyà míì ti wà nínú Suratul Baqara tọ́lọ̀ sọ yìí pé a ti fún yín yọ̀ǹda kẹ́ ẹ bá wọn jà àmọ́ wala ta'tadu ẹ má kọjá ẹnu àlà innahu la yuhibbul mu'tadin ọba dẹ́dà ló wọn ò fẹ́ràn àwọn tí wọ́n kọjá ẹnu àlà ló jẹ́ pé oríire tọ́lọ̀ sí fáwọn mùsùlùmí àwọn alani tafsirul Qur'ani bil Qur'an kama fi Qur'ani túra wọn tafsirul Qur'ani bis sunnah kama fi Qur'ani ama fi sunnah nabi tu sẹ́mẹ́yìn kan dé ẹni Qur'ani nìkan lẹ́gbà kama bá yín sọ̀rọ̀ sunna o kama bá yín sọ̀rọ̀ hadithi o kama jẹ́ pé àwọn àyà kan bẹ náà Qur'ani ẹ lè dá gbọ́yé fúnra yín ẹ fọ̀rọ̀ nabi tu nítorí pé nabi lọ́ba dẹ́dà ń sọ Qur'ani kalẹ̀ fún ó sì sọ fún pé à ń sọ Qur'ani kalẹ̀ fún litubayyina linnasi kó lè bá máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kí wá ní òbí ṣàlàyé ẹ̀ òun náà ni wahyi ẹlẹ́ẹ̀kejì revelation ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe súnnà rẹ̀ Ọlọ́run sì ní ma yantiqu anil hawa ṣe ṣàlàyé ẹ̀fà nàbì ẹ ṣàlàyé ẹ̀fà wà lúmọ̀ yìí ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha gbogbo tó bá jáde lẹ́nu ànábì kò sí fẹ́ẹ́nú bẹ́ẹ̀ ànábì ọ̀dàbí èmi àti yín ẹ̀rọ àwọn Ọlọ́run ó ní gbogbo bí ẹ bá ti pàdé wọn nígbà tó yẹ pé wọ́n ti palẹ̀ mọ́ ìjà kalẹ̀ fún yín ọba tó ní wọn tó ń lẹ́yìn mùsùlùmí ní sọ̀rọ̀ rẹ̀ fà nàbì pé àwọn tí ń bẹ láàrin ìmọ̀ wọn Ọlọ́run ọkàpá ọkọ̀ àwọn rẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà ọkọ̀ àwọn kan rẹ̀ ṣáájú wọn àmọ́ fẹ́ jámọ̀ pa àwọn mùsùlùmí tá a bá wà láyé èdè pàkàn àwọn ọmọ dóde pé Ọlọ́run wọn bá yín pa wọn ẹni tí ẹ bá jọ ń ṣe láyé ẹjọ́ máa ṣe ẹ̀yìn ẹ̀kan tí lọ ọlọ́kàn balẹ̀ pẹ́ ń bọ̀ wá pàdé èmi Ọlọ́run ní wàhùdúhùm ẹgbẹ́ wọn mú wàṣùrùhùm ẹsẹ wọn mọ́lé wàkùrùdù lahum kulla marsad gbogbo bí ẹmọ kí ẹ lè gbà ẹ̀yìn ẹ̀rọ jókòó dè wọ́n bẹ̀ Ọlọ́run ní wà in tabu ẹ wo ayé ẹgẹ́ jámọ̀ pé ìlú mùsùlùmí lọ́lọ́run sọ kìí ṣe Nàìjíríà lọ́lọ́run bá wí bẹ̀ fa in tabu àmọ́ tí wọ́n bá ti túbá o wà aqamu salata àti ti ń bá yín kírun oníbẹ̀nù ìlú tẹ̀yìn wà yẹn ìrun lẹ́yìn kí ń bẹ̀ àfọ̀mọ́lẹ̀ yín ṣe fọ́lọ́ ń bẹ̀ yẹn ṣe lúdọ̀tí wọ́n fẹ́ wá kórí ibú tí wọ́n wá bá yín bẹ̀ ni Ọlọ́run ní wà aqamu salata àti ti gbà fáwọn ọmọ kírun wà átawu zakata tí wọ́n sì kọ́ dí zakata tí ń bẹ́nu òfin ti yín tẹ́mọ̀ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ní fáwọn tí ò ní Ọlọ́run ní fa khallu sabilahum ẹ̀sí náà fún wọn padà ẹjí wọ́n máa padà lọ ẹni bá yà yí kílẹ̀ khallu sabilahum
ẹ sílẹ̀kùn lú fún wọn padà ẹdí wọn máa lọ ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn wọn máa lúgọ̀wọ̀ lóòrùn láti lọ bá àwọn aráàlú jà wọ́n fara balẹ̀ wọnú wọn ra wọbẹ̀ ní bòńkẹ́lẹ́ wọn àṣẹ bí èèyàn rẹ̀ ẹgbọ́n àbá náà lọ́lọ́run ló méyàn rẹ̀ wọ́n ra wọbẹ̀ ọlọ́run wọn sọ fún ànábì pé àwọn kan bẹ́ẹ̀ nùlú tẹ́ wáyé ìtí wọ́n sì ń bá yín sọ náà ní pé àwọ̀ ọ̀bájà wa o humanity làwa bá wa o àwọ̀ ìsálákatakítí o humanity ni o ẹ máa ṣe tí nǹkan náà máa ṣe tiwa ni o irú nǹkan náà ni wọ́n gbègbè ẹ̀ wọlé sí Mẹ̀dínà torí pé sùúrà táǹkà Mẹ̀dínà ló ti sọ̀kalẹ̀ tó wáyé kó jẹ́ Mẹ́kà ni a sọ yìí pé nítorí pé Mẹ́kà jẹ́ ìlú kèfèrí wọ́n fẹ́ jagun gbalẹ̀ lọ́wọ́ àwọn ará Mẹ́kà àmọ́ Mẹ̀dínà láyà ti sọ̀kalẹ̀ Mẹ̀dínà ó lè jáde kọ́ wá dìbọn tẹ̀ pé kèsì Mẹ̀dínà Suratu Tawba Mẹ̀dínà ló ti sọ̀kalẹ̀ báwọn ọlọ́run ó ní fakhallu sabilahum ẹ̀sìn lù fún wọn ẹdí wọn jáde tẹ́ bá ti lè gbà ẹwà wọn láàrin oníṣẹ́ tẹ́ bá ti lè gbà rú èwo ni ṣé gbígbà tí ó dénú ọkàn wọn ni àbí gbígbà tó rí ahọ́n àwọn fáwọn tó sọ̀rọ̀ lórí eléyìí ẹwọ ẹjẹ fún yín lápẹjú etí ọ̀yà tẹ bá wà nígbà táwọn náà fi máa lọ skul tẹ́mi lọ ẹni kí mo máa sọ skul tí public school tẹ́mi lọ àwọn public school náà wọ́n ti bára wọn jáde ní skul kan sí skul kan penalty lè dìjà nǹkan mí lè dìjà tẹ́ bá wá ń jà ẹni pé tí àbá wá dáàrin kan àwọn ọmọ skul kan tí wọ́n bá di pọ́wọ́ dun àwọn ọ̀nà ilé yín sì papọ̀ mọ́bẹ̀ ẹ lè gba aṣọ lọ́wọ́ ọmọ skul kan àbí kẹ́ ẹ kó sínú mọ́fì ẹ wàá máa play along pẹ̀lú àwọn tẹ́ ẹ rí bí ọ̀nà ilé yín skul tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọ wà náà ní àjọ ṣe kankan kí ló fà á kẹ́ ẹ lè bá aráyè rápálá kú lára wọn fakhallu sabilahum tí wọ́n bá ti lè sọ fún yín pé àwọn ti túbá tí wọ́n sì ṣe kíni tí wọ́n máa kírun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá yín ṣe kíni o tí wọ́n máa yọ sàká ọlọ́ni fakhallu sabilahum ìlú yín tí wọ́n ti wá bá yín tí wọ́n fẹ́ fi stylishly kó yín lẹ́rú bá yín jagun tí wọ́n rápálá wọlé hùn ẹ sílẹ̀ fún wọn ẹ jẹ́ wọ́n jáde ní ìtumọ̀ àyà yẹn nìyẹn ìlú mùsùlùmí ni wọ́n ń sọ kèé ṣe Nàìjíríà àmọ́ ẹ dákun táwọn àfáà mùsùlùmí bá wọ́n tú àyà yìí sáà torí pé yẹn lẹ́bọ̀ ń bẹ́ ń lù sáà dọwọ́ bò ni ẹ̀yin àfáà tẹ wá ń jáde tẹ́ǹtanú àbùkù báwọn àfáà tí wọ́n ń tú àyà yìí níjọ́ tí àwọn àgbàlagbà àfáà lẹ́ Yorùbá fẹ́ tú àyà yìí sẹ́wọ̀n òtú ni bóòni sẹ́ka Ádámù ṣe tú bóòni bàbá Kàmálì ṣe tú bóòni bàbá àgbà Bákírì wo ṣe tú bóòni bàbá dáwà ṣe bàbá wa Kàrá ṣe tú bóòni bàbá Òkè Àrẹ ṣe tú bóòni bàbá Mádù ṣe tú bàbá àgbà ṣe Sọ̀làhùdín lẹ́dẹ̀ bóòni wọ́n ṣe tú bàbá wọn lálùpọ̀ bóòni wọ́n ṣe tú àwọn àfáà àgbà lẹ́jì òkú bóòni wọ́n ṣe tú ó dà tó fi máa wọn Mufassiruna láti Lagos State bóòni wọ́n ṣe tú fakhallu sabilahum àbá fẹ́ tú Kùránì ẹwà máa túnṣe pé ẹja Nàìjíríà kìíní kẹ̀kẹ̀kẹ̀ ṣé wọ́n ní kí wọ́n bára wọn jà Nàìjíríà ni ẹjẹ́ wọ́n lé kìíní kan sí kí fi parí eléyìí òde tó fi dọjọ́ mi látọjọ́ tí ìsìláàmù ti wà nílẹ̀ Yorùbá ẹ̀dàkùn ọlọ́run sí gbẹ̀yìn ọlọ́gbọ́n lẹ́jọ́ ẹwà lérí ètò ẹ̀ńtẹ́ jùlọ lọ bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ àjọjẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ àjùlọ wọn àbá náà bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹjá dáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè látọjọ́ tí ìsìláàmù ti wọlé Yorùbá àríkàtọ̀ pé lájọ́ tí ìsìláàmù ti wọ Nàìjíríà ṣe pé ìsìláàmù wọlé sọ́dọ̀ wa ní Nàìjíríà à ń tọ̀ rí tìjárọ̀ ni bísínẹ́sì ló bí ìsìláàmù wọlé Yorùbá ló bí wọ Nàìjíríà gẹ́gẹ́ in the whole wọn ò jagun ìsìláàmù mùsùlùmí kẹ́kọ̀ọ́ ò jagun wọlé Yorùbá ká sọ pé wọ́n fẹ́ kó yàn lẹ́rú wọ́n tó bá sì níbẹ̀ kọ́ wájá mi Faruk ìwọ́n tó bá níbẹ̀ kọ́kọ́ wájá mi nílẹ̀ Yorùbá o káàwà káwọn mẹ́lẹ́bọ̀ ńlá mẹ́tì mẹ́ o ọ̀nà tí Islam gbà débẹ̀ èso ọ̀nà jà èso ọ̀nà ń bá níjà èso ọ̀nà ń gbógun tirẹ̀ ni èso ọ̀nà kó ni lẹ́rú àwọn àgbàlagbà yìí ń travel káàkiri wọ́n ń ṣe bísínẹ́sì lọ ni wọ́n pàdé oríire ìjẹun wọlé òsọ̀rọ̀ jà ń bẹ wọn fagídí mu wọn látọ̀dún náà tí Islam ti wá wà nílẹ̀ Yorùbá ẹmọ́jọ́ kan wá tẹ wá rí báwọn kan dìde nílẹ̀ Yorùbá náà mùsùlùmí tí wọ́n sọ pé gbogbo kírísítẹ́nì o àlejò gbé mọ́ ẹlẹ́bọ àlejò gbé mọ́ rárá o wọn kálukú ń ṣe wá àṣẹ tó fẹ́fọ́ rẹ̀ mùsùlùmí ń ṣe tiẹ̀ ẹlẹ́bọ náà ṣe tiwọn àwọn kírísítẹ́nì náà ṣe tiwọn. òwá ní di 21st century nsìn ogun táwọn bàbá àtànẹ́jà kù níbi pé ní wọ́n gbógun tẹbọ nígbà tí wọ́n rí bí ẹbọ ń kó ìfàsẹ́yìn ìbálẹ̀ Yorùbá ìfi alálẹ̀ ń bẹnu tí ń jà wọ́n ègún abuké alábuké tí wọ́n jí gbé tí wọ́n fi sògùn ń bẹnu tí ń jà wọ́n ibi tọ́fàánù tọmọ Yorùbá òfin ní lọ́wájú gbogbo àyítẹ́bádé gbogbo ibi tí gbogbo olúmi ti máa ń lọ́wájú ẹ mọ́ ọmọ Yorùbá jáde ń bẹ̀ tó lọ́wájú kó tó di pé Islam dé láti Islam dé náà tẹ́ ẹ̀jáwó ń bí ẹbọ ọmọ Yorùbá bá wà nínú àwọn tí ń gbá bọ́ọ̀lù gbogbo àwọn táwọn ọmọ sọ́nà ń jò ní gbogbo àwọn Taribo West ẹwà àwọn Okocha tí bọ́mọ wá Nàìjíríà ni bó ṣe gbá bọ́ọ̀lù tó táwọn yẹn tó wá ń kọ́ ski lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n fún lágbàáyé àgbákò ara yín náà ní kó bá wọn táwọn ọmọ yín bá wá lọ tí wọ́n bá fi bọ̀ ẹ̀yin náà lẹ́ni àgbákò tẹ́ ẹ lè fi kan ọmọ yín tó bá lọ ọ̀tá tó bá dé ẹ lè fòògùn fa wálé ẹ lè dorí ẹ̀kodò ẹ lè ba yí ẹ̀jẹ̀ ẹ lè mẹ́jọ lọ wájú mọ́ ẹ lè mẹ́jọ délù rẹ̀ mọ́ ẹ lè pa lójú ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó bá ti wà ń kálẹ̀ orun kálukú ẹ̀yin náà ní sábà bí gbogbo orí ibú yìí ní tí Islam dé tó ní ẹwà pa náà rẹ̀ nu kó tó di pa ara àwọn àfa àkàtì ń ságo sábẹ́ yín jàmáà ìní fáyà jù bá lọ